kí èèbò tó gbé aago ẹlẹ́pọ̀n dé amọ̀bá àti wojú ọjọ́ Yorùbá ní òye púpọ̀ amọ̀bá àti wòràwọ̀ ojú sọ́mọ́ òṣàjèjì sí a ṣùgbọ́n bí àṣà Gẹ̀ẹ́sì ti ń rọ́pò àwọn nǹkan àdáyébá wa làdánù ń bá àwọn àṣàyàn ọ̀rọ̀ wa pẹ̀lú wàyí o wọ́n mọ̀ bóyá ọmọ Yorùbá gidi ni ọ́ dáhùn àwọn ìbéèrè wọ̀nyí kí o sì jẹ ẹ̀bùn research card ẹlẹ́gbẹ̀rún kan látọwọ́ bàbá Yorùbá. Kí ni ìyàtọ̀ láàrin àfẹ̀mọ́júmọ́ ìdájí fẹ̀ẹ̀rẹ̀ òwúrọ̀ ìyálẹ̀ta ìdáṣán ọ̀sán ìrọ̀lẹ́ àṣálẹ́ alẹ́ òru ọ̀gànjọ́ àti àjìn?